yíní kí ni lè ṣe mí, yíní kí ni lè ṣe mí. Bàbá wa gọ́vnà ẹnjíníà Ṣèyí Mákindé wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo máa ń sọ fún yín pé táwọn information kan bá kọ́kọ́ dé ọwọ́ mi ló máa mo wà náà tó máa ń dé sí lọ́wọ́ eré lẹ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti declare Dúpẹ́ Onítìrì wanted officially. Ọ̀yọ́ state government wọ́n ti launch manhunt fún Dúpẹ́ Onítìrì. Àwọn ọlọ́pàá ti ní kó máa wá káàkiri. That is a very good move and that is an example wípé lóòótọ́ that is ẹ̀ka Ìbàdàn attack police launch manhunt for Abiola's window which is Dúpẹ́ Onítìrì. The Nation newspaper ló gbé sẹ́rí. Wọ́n ti ní kó máa wá Dúpẹ́ Onítìrì káàkiri. Ó wá kun ju tó fẹ́ sáwọ̀. Mo pàtẹ́wọ́ fún gọ́vnà fún ẹnjíníà gọ́vnà Ṣèyí Mákindé, mo pàtẹ́wọ́ fún wọn torí pé ó jẹ́wọ́ ọmọ ọkọ. A sọ fún yín àwọn gọ́vnà yorí wọn ò kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnà yìí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, honestly speaking wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ jẹ́ ká gba òmìnira but a lè expect gọ́vnà Ṣèyí Mákindé kọ́ máa bá wa polongo Yorùbá nation kò possible. Kò sí support tí wọ́n lè fún wa kí orúkọ Yorùbá nation má bàa bàjẹ́ ju nǹkan tí wọ́n ti ṣe yìí náà lọ. Tẹ́ bá dẹ̀ study gọ́vnà Ṣèyí Mákindé ẹ máa rí pé he is one of the special governors in Yorùbá land. Gbogbo nǹkan tí wọ́n máa ń wà létòlétò yes. Ẹ jẹ́ fún yín ní example kan. Ẹ wò gbà kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n náà fẹ́ ṣe security tó ní kí gbogbo gọ́ọ̀nà ẹ̀sẹ̀ máa kọ lẹ́tà. Àwọn nìkan ni wọ́n lè sọ̀rọ̀ sókè tí wọ́n ní bàbá waste of time gbogbo tẹ́ ẹ̀ sọ yìí. Tẹ́ bá fẹ́ ṣe kẹ́ ṣe yes. Gọ́vnà Ṣèyí Mákindé is one of the true son of Yorùbá land. Mo sọ fún yín ní àná àtìjẹta. Mo ní àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọn ò mọ̀ kankan nípa àkọ́ tí Dúpẹ́ Onítìrì ṣe. Àwọn Fúlàní, àwọn Kabas, àwọn Tanko Muhammed, àwọn ọmọlẹ́yìn Abacha wọ́n pọ̀ ẹ ti mọ̀ wọ́n kò gbàtà bá ń dárúkọ wọn. Àwọn ní Dúpẹ́ Onítìrì ṣiṣẹ́ fún. Àwa fẹ́ fásìkò yìí tó yẹ láti sọ fún yín pé anytime tẹ́ bá ti rí bá ń ṣe program ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa pín ẹ jẹ́ kó máa lọ viral. Àwa mọ̀ pé ọwọ́ àwọn ọlọ́pàá máa tẹ Dúpẹ́ Onítìrì, àwa mọ̀ yẹn dájú for sure. N tó ti fi lè mú Ọ̀yọ́ state tí wọ́n ti declare wọn dead àmọ̀pọ̀ máa mú. Tó bá wá mú tán àwọn tó wọn níṣẹ́ they have to know them. Kò sẹ́ni tó kọjá òfin o. Kò sẹ́ni tó kọjá òfin torí tọ́wọ́ bá tẹ àwọn kàbá yẹn nísìnyí wọ́n á bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìn ní táàdì padà gbọ́ kọ̀ọ̀kan mọ́. Mo ti ẹ̀ jẹ́rìí bàbá wa gọ́vnà Ṣèyí Mákindé wọn gbàgbàkúgbà. Bàbá wa Ṣèyí Mákindé kò wá ṣe Dúpẹ́ Onítìrì ní kọ̀ọ̀lẹ́ máa mú ẹ máa mú Jílẹ̀ Margot Ìjìnlẹ̀ Marcus, ẹ máa mú Jimmy Boy tó ń pè àìní Black Lion, ẹ máa mú Florence Àjàkáyé, ẹ máa mú Wálé Àlì UK ló wà ó ń jẹ́ asylum, ẹ máa mú òun náà wọ́n pọ̀. Orúkọ àwọn tẹ́yìn náà bá túmọ̀ ẹ máa kọ sí comment section. Èmi ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa gọ́vnà Olúṣèyí Mákindé for this wonderful step. Torí nǹkan tí wọ́n ṣe yìí òun ló lè fọ àwa tí à ń ṣe ilẹ̀ Yorùbá agbègbè àmì kẹsẹ mo dúró bàbá wa ìyá wa Princess B Gbádébọ̀ mú kí yín mà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé
ẹ̀yin tẹ́ bá mọ social media handle wọn ẹ tag wọn kí wọ́n rí pa dúpẹ́ lọ́wọ́ wọn a appreciate tí wọ́n ṣe yìí kí ni lè ṣe mí gómìnà mi ò lẹ́mí nǹkan tí wọ́n ṣe gómìnà mi ò lè ṣe torí àwọn kàbá ló ń ṣiṣẹ́ fún ó lójú gómìnà tó lè ṣe nǹkan tí wọ́n ṣe yes ẹni tó wà pẹ̀lú àwọn kàbá kéèyàn declare wanted ó lójú gómìnà tó lè ṣe that is a sign pé gómìnà Ṣèyí Mákindé àwọn fún ara wọn ò fẹ́ jẹ́ kí Yorùbá Nation movement ti dárò ṣẹ́rí wọ́n ti declare Onítìrì wanted life and direct wọ́n ti fi sí manhunt wọ́n ní Ìbàdàn attack police launch manhunt for Abiola's widow which is Onítìrì Abiola wọ́n dẹ̀ fi fọ́tò ẹ̀ sí wọ́n fi àwọn information ẹ̀ síbẹ̀. So yẹn túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrì tẹ́bà lọ jẹ́ kó rí ní pé ìkọ̀ọ̀kan làwọn ọlọ́pàá máa ṣàyè. Yes tó bá ti gbé ọ̀gá yín kí ló kù. By now ó jẹ́ kí orí ẹ̀yin wèrè tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrì ó jẹ́ kó rí yín pé báyìí ó jẹ́ kẹ́ mọ̀ nísìnyí wípé kò ní dọ́kúmẹ́ǹtì kankan. Ẹni tó ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ ṣé wọ́n lè lọ́ọ̀ṣì máa ọ̀tí fún ṣé wọ́n lè declare wanted. Ẹ wo èmi ṣe gbòòsà fún bàbá wa Ṣèyí Mákindé àwọn fún ara wọn mọ̀ pé ọmọlúàbí làwa tá à ń ṣe Yorùbá Nation wọ́n mọ̀ páwọn eléyìí ò ṣe Yorùbá Nation wọ́n mọ̀ páwọn eléyìí kọ́ wà dáàlúrú ni wọ́n mọ̀ páwọn eléyìí àwọn kan ló ń lò wọ́n láti bà orúkọ wa jẹ́ a lè fàṣìkò ìdúpẹ́. Ẹ wò mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa gómìnà Ṣèyí Mákindé for this wonderful step. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè má mọ iyì nǹkan tí gómìnà Ṣèyí Mákindé ṣe yìí but àwọn ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́jẹ́ intellectual tẹ́jẹ́ àgbàlagbà tí ẹ máa ń wo òye ẹ máa mọ̀ pé nǹkan tí wọ́n ṣe tí wọ́n declare Onítìrì wanted yìí ẹ máa mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dénúdé. Ẹ rí pé wọ́n tètè launch manhunt bóyá àwọn kan ti ń gba oríṣiríṣi kọ́ tí wọ́n tírẹ̀tì wọn tó ń fún oríṣiríṣi pọ̀ torí pọ́n jọmọ Yorùbá. Very good step by step by the governor, very good step by the governor of Oyo State. Yes irú àwọn gómìnà tá a fẹ́ lẹ̀ Yorùbá rí káwọn gómìnà tó dúró tán sórí ẹsẹ̀ wọn tí wọ́n sọra wọn di ẹrú Fúlàní. Bẹ́ẹ̀ ni ṣèbí ọlá Ọlọ́run ni wọ́n fi jẹ́ kó gbà tọ́lọ́ àìjáde àmúlùdún ẹ̀fẹ̀ ọlá Ọlọ́run ni gómìnà yẹn wò àti ìfẹ́ tí gómìnà yẹn ní sílẹ̀ Yorùbá ni gómìnà yẹn fi gbà pé kọ́ béèlì àwọn tí wọ́n béèlì ni wọn. Àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ senior lawyer wọ́n ti confirm pé àwọn tó kó lámùlùdún yẹn wọ́n lè dé mọ́ because ẹ̀sùn tí wọ́n máa charge wọn fún ẹ̀sùn tó lágbára jù ní gbogbo àgbáyé ni. Gómìnà Ṣèyí Mákindé hùwà ọmọlúàbí wọ́n wò pé wọ́n brainwash wọn ni wọ́n wò pé gbígbá àwo ni wọ́n dẹ̀ fi wọ́n sílẹ̀ torí pé wọ́n ti fi wọ́n lẹ̀ nígbà yẹn wọ́n tún wá ṣe the same thing again. Bàbá wa Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ẹ bá wa fìyà tó tọ́ ẹ bá wa fi jẹ wọ́n. Bóyá tó bá fi àwọn eléyìí ṣe scapegoat àwọn yòókù tó ń dàlú wọn á tọwọ́ ọmọ wọn bá ṣọ́. Self determination làwa ń ṣe àwa ò dàlú. This is a good news. Ẹ rí pé there is power in unity. Ẹ wo bí àwa mídíà ṣe ń pariwo látìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ wípé tó bá jẹ́ lóòótọ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn mọ̀ nípa kìíní kọ́ declare Dúpẹ́ Onítìrì wanted. This shows that these people listen to us. Ó show pé àwọn gómìnà wa wọ́n máa ń wo program wa tàbí kọ́ ní àwọn tó súnmọ́ wọn tó ń wò ó
ṣèbí àná àtijẹta ṣìláyàrí pé wọ́n gbọ́dọ̀ declare Onítìrì wanted, and now she has been declared wanted. This is enough evidence fún gbogbo èèyàn tó rí ẹ̀ bá pé, fún gbogbo èèyàn tó bá mọ̀ nǹkan tó ń ṣe, wípé ìyàtọ̀ wà láàrin Yorùbá nation àti òmìnira ẹgbẹ́ àwọn àdàlú. Ẹ fẹ́ gba ìlú. The next thing ẹ fẹ́ ṣe ni pé kẹ́ kó èèyàn mẹ́fà àbí méje, kí ẹ kó uniform sí wọn lọ́rùn, kẹ́ kó wọlé wọn lọ́wọ́, kọ́ lọ hijack ìjọba. Who does that? That is not self-determination. Mobọ́lájí tí Onítìrì dẹ̀ mú mọ́ra tó náà ń búra fún, à ń gbọ́ formation fọ́mọ OPU ní Sweden. We are still working on it. We are still investigating. Ṣé wádìí? Ṣé lóòótọ́ ni? Ṣé rọ́ ni? Kí a má gbé formation tí ó jẹ́ ní ìjáde. Àwa mọ̀ pé àwọn kan ló wà ní ẹ̀yìn Dúpẹ́ Onítìrì. Àwọn Fúlàní tí wọ́n fọ́ ẹgbẹ́ OPC, tó sọ ẹgbẹ́ OPC di ẹgbẹ́ gbẹ̀rù dání, tó sọ ẹgbẹ́ OPC di ẹgbẹ́ tí ó lè ṣe kọ́kọ́ lẹ̀ Yorùbá mọ́, tó sọ ẹgbẹ́ OPC di ẹgbẹ́ pátì, tó sọ ẹgbẹ́ OPC di ẹgbẹ́ ká máa ṣe àwọn nǹkan tí ò ní ìtumọ̀ lẹ̀ Yorùbá. These the same Fúlàní people tí wọ́n lo àwọn kan láti fi gbé OPC ṣubú, àwọn náà ló wà lẹ́yìn Dúpẹ́ Onítìrì. Gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn la gbọ́ pé wọ́n wà ní ẹ̀yìn Dúpẹ́ Onítìrì torí àgbọ̀ ni. A dẹ̀ ń rí i pé ó fẹ́ máa jọra wọn. Torí tí ò bá rí bẹ́ẹ̀, ẹ ti gbàgbé ni. Ní 2022, a máa ti announce pa fẹ́ jáde. Dúpẹ́ Onítìrì ó rò pé Chief Sunday Igboho gọ̀ bí tòun. Tí ẹ̀yìn ni wọ́n bá rántí, tí ó ní kí Chief Sunday Igboho wá pàdé òun sẹ́mẹ̀ pé kó wá declare Yorùbá nation. Chief Sunday Igboho wá sọ fún pé kò sí wàhálà. Ìwọ tí ó ní kí wá declare, kọ́kọ́ yọjú sí mi ní bẹ̀lẹ̀ náà kí a kọ́kọ́ ríra. Ibi tíṣẹ́ ti já nìyẹn o. Kò fẹ́ wá. Torí wọ́n á ti sọ fún pé bọ̀bọ̀ tó bá fojú kàn ẹ̀ báyìí, gbogbo nǹkan tó wà nínú ẹni wà pọ̀ síta, òótọ́ dẹ̀ ni, kọ̀nfàmù ni. Mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ tó bá déwájú Igboho wà ó máa dá gbogbo tinú ẹ̀ sílẹ̀. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí ká ní ayé rí. Parọ́ kí níyì ẹ̀tẹ́ ló ń bá dé. Dúpẹ́ ó ti tẹ́ po. Bẹ́ẹ̀ ni ìyá wa Princess B Gbádébọ̀ parọ́. Dúpẹ́ ti tẹ́. Ó ṣe kó tẹ́ nìkan tí ẹ ti tán yányán. À ń sọ fáwọn èèyàn gbà yẹn pé arábìnrin yìí olórí burúkú èèyàn ni, oníkankan ṣe ẹ̀yìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé torí ojóbìnrin ni, torí kíní kan ni. Ìgbà tó kọ́kọ́ dé tí a tẹ́wọ́ gbà sí olùyà ikú tí àbòbóbìnrin. Bọ̀ nígbà tá ti kọ́kọ́ tó ń gbé ta ti rí pé character assassinator lélẹ̀, la ṣe ọ̀rá sún fún. Mọye ìgbà tọ́lọ́run ti yọ sí Sunday Igboho ni. Àwọn Fúlàní tí wọ́n bà iye OPC jẹ́ lè ní, tí wọ́n rẹ́ǹdà OPC useless, àwọn ẹgbẹ́ kan àtàwọn kàbá kan náà, àwọn náà ló wà behind Dúpẹ́ Onítìrì. Àwọn ló wà behind Dúpẹ́ Onítìrì. Yes. Ó ṣe gbogbo nǹkan láti, they do everything. Ó ṣe gbogbo nǹkan láti lè rí wípé àwọn fẹ́ bà Yorùbá nation jẹ́, so that kí Yorùbá má bàa bọ́ lóko ẹrú. Torí pé àwọn wà òkè, torí àwọn ọmọ wọn wà òkè, ebi ò pa wọ́n, wọ́n jẹun lásìkò, wọ́n ní security on everything. Wọ́n dẹ̀ wò pé àwọn kì í ṣe ara wa. Ìyẹn àwọn Fúlàní yẹn ni mò ń sọ o.
ọbẹ̀ jẹ́ kí ìran Yorùbá kú kọ́bẹ̀ jẹ́ kí a kú sínú ìyà. Dúpẹ́ Onítìrí ó wà lórí ẹ̀, and we are using this medium to call on Abiola's family àti ẹbí Onítìrí. Èèyàn kan ti jáde nínú ẹbí Abiola, wọ́n ti wá sọ̀rọ̀ pé kan tó ń ṣe pé àwọn ọmọ ọkọ nípa ẹ̀. Onítìrí family àwa wulẹ̀ mọ̀ pé àwọn yẹn wọn ò ní fẹ́ sọ̀rọ̀, kò lè jẹ́ tuntun sí wa torí a gbọ́ story ìdílé wọn. We heard their story, ó ní àwọn kan tá a gbọ́ nípa ìdílé wọn. So kò jọ wá lójú. Mo fi Ọlọ́run búra fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí 2022 làbá ti gba òmìnira. 2022 I am talking from a reliable source. Làbá ti gba òmìnira peacefully. Olórí burúkú obìnrin torí pé ó ń ṣiṣẹ́ fún àwọn Fúlàní kan. A tètè mọ̀ pé ẹni tí bàbá wa Professor Banji Akintoye tó jẹ́ assistant wọn, a tètè mọ̀ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú Dúpẹ́ Onítìrí. Anything tí àwọn bàbá wa bá sọ, gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé, wọ́n á lọ gbé fún. Bàbá mi Gbádégẹṣin Gbádébọ̀ mú kí n. Wọ́n á sáré lọ gbé owó information yẹn fún. Ẹ bá wa share fídíò kó lọ viral. Wọ́n á wá máa sabotage ẹ̀. Ẹ rí pé ìgbà tó dé stage kan, a sọ plan wa síta mọ́, and a dey make great progress. Ọmọ Yorùbá ẹ lọ fọkọ yín balẹ̀, mo fi Ọlọ́run búra fún yín. Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ṣe tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ṣe tiwa. Inú mi dẹ̀ dùn pé gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni wọ́n fọwọ́ sí kọ́tà ń ṣe. Àtòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa Àwùjalè, bàbá wa Aláké, bàbá wa Olówu, bàbá wa ọba Orílẹ̀ Kẹta, bàbá wa Bàrígà, bàbá wa bẹ́ẹ̀ lọ. Wọ́n dúró tán torí wọ́n mọ̀ pé kọ́tà ń ṣe ọ̀nà tá a fi ń ṣe kò lòdì sófin, ń ta dẹ̀ ń ṣe náà kò lòdì sófin. So wọ́n dúró tán, ó jẹ́ kọ́kọ́ wọn balẹ̀. Ó yàtọ̀ sí tí àwọn àdàlúrì tí wọ́n ń ṣe lọ. Ó yàtọ̀ sí. Inú mi dẹ̀ dùn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sunkún. Kọ́ máa lọ declare ṣe Sunday Igboho terrorist, kọ́ máa lọ ṣe kinní kan. Mo ní ẹ má wọ̀ọ́rì, orí àwọn bàbá wa ò kú. Mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà. Kábíyèsí o, bàbá mi lọ́wọ́ yín, àgbà ò ní tán lórílẹ̀. Ṣé rí ní máa fi gbogbo ẹnu sọ̀rọ̀, bọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwa ọmọ Yorùbá ti wà báyìí. Gbogbo àwa ọmọ Yorùbá ti wà báyìí. Àwọn olórí burúkú tí wọ́n jẹ́ ajá Fúlàní, àwọn lẹ́rí tó ń hùwà tí wọ́n ń wù yìí, tí ó bá ṣe péyàn ní àwọn ọpọlọ, kéèyàn wà nílé ẹ̀, kọ́dẹ̀ kó aṣọ àmì sí lọ́rùn, kọ́ ní kó lọ kọlu àwọn òṣìṣẹ́ ìjọba. Ṣe rí pé ọ̀rọ̀ yẹn rí bákan, wọ́n ṣègè rí. Mo ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹnjìníà Ṣèyí Mákindé. Lágbára Ọlọ́run ní fojú sunkún àwọn ọmọ yín. Lágbára Ọlọ́run ò ní dààmú. Torí you have make a very good step. Bẹ́ẹ̀ ṣe declare Dúpẹ́ Onítìrí wanted. Kódà ó ṣí sẹ́ẹ̀lì kúrò lára ẹ̀yìn gan, because a lot of people ni wọ́n ti ń sọ pé Gómìnà Ṣèyí Mákindé mọ̀ nípa ìjàre, pé gbà tí wọ́n kọ́ mú wọn, ṣé wọ́n fi wọ́n lẹ̀ ni, ṣé wọ́n ṣe kiri kan ni. Àwa táwa jẹ́ mídíà Yorùbá, the original Yorùbá nation, àwa ń pariwo kí bàbá wa Ṣèyí Mákindé ààbò yín. Tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ mọ̀ nípa àwọn tí Dúpẹ́ Onítìrí ṣe, ẹ declare wanted. Bàbá Professor Banji Akintoye sọ, bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dàbí ẹkùn ọkọ Fúlàní, ọmọjọmọ lọ,
Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rí nǹkan ní ayé ni bàbá náà sọ pé tó bá jẹ́ lóòótọ́ ni ẹ declare wanted and now it is. Òun mo fi sọ fún yín pé yíní kẹ́ni lè ṣèmí yíní kẹ́ni lè ṣèmí eléyìí tí ẹ ṣe àwa máa yìn yín ní tó bá wọn anybody kó sọ ká máa rí àwọn òye ọmọ àlè kan sìn tó máa ní máa bí oyin olóṣè ó ti ìwọ ní mi ìbáyìn mi níyìn wọn ṣé mo sọ fún yín pé mi ń bá olóṣèlú jà ní bá wọn jà nǹkan táwa fẹ́ láwa ń béèrè lọ́wọ́ wọn ẹ kú iṣẹ́ ẹ̀tọ́ ìmọ̀ràn tèmi ni wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí ẹ ní lọ́wọ́ ẹ má máa sọmọ lórí ètò èmi ò sọ àṣírí kankan gbogbo nǹkan tí mò ń sọ yìí ohun tí ó hàn so almost everybody ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ohun tó bá jẹ́ kí n sọ ni mò ń sọ ohun tí ò bá jẹ́ kí n sọ mi ì ní sọ ṣe ẹ máa ń kò bí àṣírí kankan wà àbí ẹ̀kọ́ fẹ́ gbogbo ẹ fẹ́ distract ni no ohun tí mò ń sọ ohun tí mo lè sọ lórí afẹ́fẹ́ lẹ́nìwé ẹ̀ ni tí n bá jáde tí mo bá wá dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé pé wọ́n fọra wọn mọ́ wọ́n dẹ̀ fọ àwa Yorùbá nation táwa lọ́ndà leadership bá Professor Banji Akíntóyè pé wọ́n fọ̀ wá mọ́ ìyẹn ò kì í ṣe àṣírí kò dìgbà tó bá sọ fẹ́yàn ẹni tó yẹ bá pé á mọ̀ pé yes because Yorùbá nation làwọn tó wá attack yẹn wá ni wọ́n pe àwọn tó wá attack odindi governor's office tí gómìnà Yorùbá jọmọ Yorùbá tó níbẹ̀rù Ọlọ́run tàbí tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá kò ní sọ pé àwọn báyìí ni gbogbo Yorùbá nation ló wọ́n bá fa wàhálà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá gbogbo ẹ̀ bàbá ládú wọ́n fi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ fi kí gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá tí ẹ ò sùn tí ẹ ò wo lágbára Ọlọ́run ní fojú sunkún ọmọ yes because I can see the love is there láti ìgbà tí nǹkan yìí ti ṣẹlẹ̀ fóònù mi fẹ́ẹ̀ lánàá lẹ́yìn ìgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ mo tún wá rí àwọn ìfẹ́ kan tí àwọn èèyàn ní sí Sunday Igboho tí mi tiẹ̀ mọ̀ pọ̀ ní ìfẹ́ yẹn tó yìí ẹ wá wo bí kò sí ń wọlé Masbi hello Masbi kí ló ṣẹlẹ̀ hello Masbi kódà ó dé stage kan mo pa fóònù mi mo wá padà ń pè wọ́n padà the call is too much up till now bí mo ṣe ń ṣe iṣẹ́ ìkọlù ń wọlé I swear ìkọlù ń wọlé mo fi fóònù mi sí silent ni torí pé ojú àwọn èèyàn ti là people are now wise àwọn èèyàn ti rí pé onítìrì kọfẹ báyé àwọn jẹ́ ni wọ́n ti mọ̀ ẹnìkan mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí tó ń bẹ̀ mí pé àmọ́ wípa àwọn tó pé eré eléyìí kí nìkan mo ní kó má wọ̀ọ́rì ní ìbí kankan tí mo fẹ́ bá sọ torí pé ọ̀dàlẹ̀ á máa jẹ́ ẹ bá wa pín fídíò yìí ẹ jẹ́ kó lọ viral ẹ kú dé ògbà àwọn ibi tó yẹ kó dé kẹjẹ ká comment ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa gọ́vùnà ẹnjìníà Ṣèyí Mákindé for the good step. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wẹ ọ wá pàrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọsí ọmú.